àádọ́rin ọdún tó pé nílé ayé ipò àgbà tó gùn kò ní túká mọ́ ọ lórí lọ́lá olúwa ọkàn rẹ̀ á balẹ̀ ọdún yìí o ọdún ògo rẹ ni. ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni àádọ́rin ọdún tó pé nílé ayé. ṣé mo pé ìbẹ́pẹ yìí ẹyọ kan ṣoṣo tó so lórí igi rẹ̀ tó pọ́n ní tí mo rí káládùúgbò ìbẹ́pẹ. ìbẹ́pẹ nìkan lẹ́yìn rí wí gbogbo ọ̀gẹ̀dẹ̀ yìí gan oṣó lẹ́yìn ìsàlẹ̀ odò nìkan tó so ọmọ kékeré fọlọ́mọdé àríyàn lù wá. kọ́lọ́dún ṣàánú wa lọ́dún yìí. àmín o. ẹ̀yin akẹgbẹ́ mi kí ló dé tọ́gà wa Tiwa Làṣà tó múra kankan sọ́jọ́ bíi bàbá wa ọ̀jọ̀gbọ́n pòfẹ́sọ̀ Kẹ́hìndé ọmọ Olúpọ̀nà. ẹ̀yin ọmọ yìí pé bàbá wọn Kẹ́hìndé dé fún ọmọ Olúpọ̀nà ẹni ńlá ni wọ́n ẹni yìí ni wọ́n èèyàn pàtàkì sí ni wọ́n láwùjọ pẹ̀lú kódà bí èèyàn bá bẹ́kún délé wọn báyìí ẹ̀rín ni ó bá padà bọ́mọdé ṣe ń jẹ́nu ọlá làgbà ń jẹ́nu ọlá wọn pẹ̀lú. abálájọ tí ìyá ààfin Oyinlọlá Bánkọ́lé àti baálé wọn tí wọ́n fi ní kó ga wa Tiwa Làṣà kó bá wọn kí bàbá nílé Amẹ́ríkà pé wọ́n pé 70 ọdún lókè èèpẹ̀. ó tó bẹ́ẹ̀. ó jù bẹ́ẹ̀ lọ. ẹ wo ìjà mú un lọ. Tiwa Làṣà ti tún dé bí a ṣe ń dé o ìbàlàwà ó kọjú náà rí àwádẹ́yìn ìbà Elédùmarè ọba tó ń fún wa ṣe àwa forí balẹ̀ lọ́dọ̀ rẹ̀ kí a tó mọ̀ ń bèrè orin lọ ìbọ̀gá wa jù tó kọ́ wa lórin amúríkọ ó kọ́ wa lédè àmèdè pè torí ìta la fi ń ṣeré yìí náà o àní nítorí ẹni bí ẹni èèyàn bí èèyàn pàtàkì láwùjọ ni Jákọ́bù o èjìrè ọmọ Olúpọ̀nà òkú oríire ọjọ́ ìbí tòní lónìí ọjọ́ 5 oṣù kejì ṣe bọ́jọ́ tó lápẹẹrẹ nínú ayé bàbá wa ni. bèrè bá ti yá ijó ti yá o bèrè bá ti yá ijó ti yá o àyàngalú onílù wa lùlù fún wájọ eré ti yá. bèrè bá ti yá ijó ti yá o bèrè bá ti yá ijó ti yá o àyàngalú onílù wa lùlù fún wájọ eré ti yá. bèrè bá ti yá ijó ti yá o bèrè bá ti yá ijó ti yá o àyàngalú onílù wa lùlù fún wájọ eré ti yá. bèrè bá ti yá ijó ti yá o bèrè bá ti yá ijó ti yá o àyàngalú onílù wa lùlù fún wájọ eré ti yá. ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni àádọ́rin ọdún tó pé nílé ayé ipò àgbà tó gùn kò ní túká mọ́ ọ lórí lọ́lá olúwa ọkàn rẹ̀ á balẹ̀ ọdún yìí o ọdún ògo rẹ ni. ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni àádọ́rin ọdún tó pé nílé ayé ipò àgbà tó kò ní túká mọ́ ọ lórí lọ́lá olúwa ọkàn rẹ̀ á balẹ̀ ọdún yìí o ọdún ògo rẹ ni. Tiwa Làṣà o bí kò sónírè a ò lè yẹ kó bí ó sónírè a ò lè yẹ̀nà bí ó Sádéwùmí Àjùwọ̀n kí ni ó bá máa jẹ́ Tiwa Làṣà ẹ ò bá bá ń wá nǹkan fìdílé gbogbo ara lé kí ẹ wá gbọ́ wìnrìn 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 látẹnu ọ̀gá mi nítorí ọ̀jọ̀gbọ́n Kẹ́hìndé ọmọ ọlọ́jọ́ ìbí tòní àrà ọ̀tọ̀ tún lè yí jẹ́ o tuntun làwa ó máa dá lára. kógókógó lòun agogo dùgbẹ̀dùgbẹ̀ lòun akèrègbè
kèrègbè tó bá ti lómi kan ò ní bá wọn pariwo lásán. Mo ní níbi kápèdè tó mọ́gbọ́n dání tiwa yàtọ̀ sí tiwọn, òdodo ọ̀rọ̀ nìyẹn. Èdùmàrè ló ti rí ẹwà fákùkọ tá fi ń dábí ẹ̀dùn tá fi ń rọ̀ bí òbẹ̀. Tiwa làṣà ò ní báwọn èèrà tí ò lọ́mọ nínú rárá o. Olówó la bá ṣe àwọn ògbólòsì tán rárá o. A ò mọ̀mọ́ róhùn fáyọ̀ bí ò sọ pé fẹ́lẹ́dùmarè ọba tó dá Professor Jacob Olúpọ̀nà sí dọjọ́ òní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2021. Ijó ọpẹ́ wọlé o, orí ọpẹ́ ṣẹlẹ̀, ará ẹ bá wa jó o, ará ẹ bá wa yọ̀, ọkọ̀ fèyí sára dìde jíjó ọpẹ́. Jacob o oníbílẹ̀ ló bá wà owó de bẹ̀yìnkùlé ló bá wò wọ̀ dẹ̀dẹ̀. Ọ̀jọ̀gbọ́n Kẹ́hìndé mo ní o máa gbóhùn ẹnu mi, gbangba ló bá wọ̀ o jòkó déédéé o gbóhùn ẹnu mi. Ọmọ alátàké Olúpọ̀nà dákun dábọ̀ fi èdénú pé mo bá ọ lóye mo pè ọ́ lórúkọ, ṣe bórúkọ là á pè ládéládé, orúkọ là á pè lóyè. Oyinlọ́lá àtọkọ rẹ̀ Káyọ̀dé Bámikọ́lé ló rán mi sí ọ lọ́jọ́ òní o, lọ́jọ́ ìbí rẹ. Wọ́n ní kí ọ kí n tún kí ọ kí gbogbo Amẹ́ríkà ó máa mì tìtìtì. Professor Kẹ́hìndé o ọ̀jọ̀gbọ́n ni ọ́, àgbà olùkọ́ ni ọ́ ní Harvard University l'Amẹ́ríkà. Mo ní o máa gbóhùn ẹnu mi, tiwa làṣà ló ń pèdè. Ẹni yìí ni ọ́ o, bẹ́ẹ̀ làgbàlagbà tó mẹ̀tọ́ tó mẹ̀tò ló jẹ́ nínú ẹbí. Mo ní níbi ká ṣoore, ká gbani nímọ̀ràn, ká tọ́jú ẹbí, ká tọ́jú ara. Àní ká múnú ẹni dùn, Èdùmàrè ló fi rán ọ kì í ṣènìyàn. Abálájọ Tóyinlọ́lá àti Káyọ̀dé Bámikọ́lé fi rán mi sí ọ lọ́jọ́ òní o, ọjọ́ ìbí rẹ ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2021. Wọ́n ní kì ọ́ bí ológun ẹrú o, wọ́n ní tún kì ọ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Àní nílé àwọn baba tó bí ọlọ́mọ, ìwọ lọmọ Fẹ́nẹ́rẹ́bù Alátàké Olúpọ̀nà. Ọmọ Olúpọ̀nà rabarìbí tí mú màálù sọ́dọ̀ gbàgbọ́. Ẹ̀yin lọmọ jórúkọ bí gbàgbọ́ rè ne. Jacob o mo ní o máa gbóhùn ẹnu mi, àní nílé àwọn baba tiwọ, ìwọ lọmọ gbèwé rekereke ní chọ́ọ̀chì. Ọmọ amúgbàgbọ́ rè ne. Àní ẹ̀yin lọmọ lágogo àjílù gbọ̀ngbọ̀n lọ́jọ́ ọ̀sẹ̀. Ọmọ alágogo idẹ ní ọ́, alágbádá ogun, ìwọ lọmọ olókè kan ń bi owó tí ń so. Ọ̀jọ̀gbọ́n Professor Kẹ́hìndé o àní o máa gbóhùn ẹnu mi, mo ló yá nílùú bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọmọ gbádọ́gbọ̀n òkèdọ́gbọ̀n, àní ọmọ lókèdọ́gbọ̀n ibi owó tí ń so. Professor Kẹ́hìndé mo ní o máa gbóhùn ẹnu mi, ọmọ àkàtà yóò borí ọ̀rọ̀ malẹ̀, ọmọ ẹlẹ́yin kùlé àdéwúre, ọmọ lúlọ́rọ̀ ẹ̀gọ́. Professor Kẹ́hìndé ọmọ ẹ̀ríta mo ní o máa fiyè sọ́rọ̀ mi, ṣebí ẹ̀yin lọmọ má ti pàpẹ́rẹ́ sọ́nà. Kútẹ́nilé lọ́wọ́ o, ọmọ oníṣòkòtò ńlá yabúyabù, ọmọ adámọ́ yọyọ, oyàn ìjọ tẹ̀rẹ̀ àyègbè yan wá o. Professor Kẹ́hìndé o ó yá mo ní kó o jíjó èjìrẹ́ o. Professor Kẹ́hìndé o èjìrẹ́ nìyàn, mo ní Kẹ́hìndé mo ní ìwọlé èjìrẹ́ ará ìsokùn, ẹ̀dùn agbórí igi rétérété, wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀. Jacob o àní o máa gbóhùn ẹnu mi, ṣébí wọ́n lọ bẹ́kìtì bẹ́kẹ́tẹ́, ó bẹ́ sílé alákìsà, ó sọ alákìsà dónígbà aṣọ, ọ̀kan ń bá bí èjì ló wọlé tọ̀ mí. Mo ní bùnmi kí n bá ọ relé, ìmí kí n padà lẹ́yìn rẹ. Ṣé bí ọjọ́ èjìrẹ́ ti dáyé kò jalè rí rárá o, ojú olóko ní tí jẹ tirẹ̀, èjìrẹ́ ará ìsokùn, mo ní o máa gbóhùn ẹnu mi. Àní lónìí ọjọ́ ìbí rẹ ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2021 ló pọ́ máa dọ́rin ọdún 70 years lókè èèpẹ̀. Oyinlọ́lá Bámikọ́lé ní wàá gbó bí olúgbogbo tí ń gbó o. Káyọ̀dé Bámikọ́lé ọkọ rẹ̀ ní wàá gbó bí olúgbogbo tí ń gbó. Wọ́n ní wàá wá gbó bí àwọn àgbà kan tí wọ́n fọmọ owú sóńdè ọrùn tó wú yọ títí tó wú dókínní. Wọ́n ní bó ti wù kó o pẹ́ láyé o, wọ́n lò ní fojú kan sàárè ọmọ rédèrèdè rádaràdà ò ní gbẹ̀yìn ayé rẹ̀.
igbá léèrè ìlérè ó máa jẹ àwo léèrè ìlé ni ó máa jẹ àlékún owó àlékún ọlá àlékún àìkú tí ṣe baálẹ̀ ọrọ̀. wọ́n ní kó máa jẹ́ tọ̀jọ̀gbọ́n Professor Jacob Kẹ́hìndé ọmọ Olúpọ̀nà ọkọ Fèyísará mo dúpẹ́ bàbá Tolúlọpẹ́ bàbá Bùsáyọ̀ bàbá Bọ́láńlé bàbá Babájídé. Jacob o àní o bá mi sàmì ọ̀rọ̀ mi mo ní lónìí ọjọ́ ìbí rẹ kó o gbó kó o tọ́ kó o fọwọ́ pewú kó o tún fèrè ìjòbí láṣẹ Ìdùmarè. Oyinlọ́lá o Káyọ̀dé o mo ní tẹ́ ẹ bá ń gbọ́ nílùú ọba ní London mo ti jíṣẹ́ tẹ́ ẹ fi rán mi. Oyinlọ́lá ṣé bí wọ́n lọ́mọ Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọ́dẹ ọmọ Àtìbà nílé ọlọ́dẹ aláre nílùú Àtàndá lówó lódù bí ìyèrè bàbá Fúwádì. Ìwọ lọmọ òpó múlẹ́rọ́ májà lẹ́kàn òpóró sọ òpó gbàjá ìwànù ọmọ yóò ní gbólétílé abímbésù àkòròmọlẹ̀ onílẹ̀ iyùn. Professor Kẹ́hìndé o mo ní ọ̀rọ̀ rẹ gbàjọ lọ́jọ́ òní o tó ṣe déédéé ọpẹ́ o. ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni àádọ́rin ọdún tó gbé nílé ayé ipò àgbà tó kù kò ní túká mọ́ ọ lórí lọ́lá Olúwa ọkàn rẹ á balẹ̀ ọdún yìí o ọdún ògo rẹ ni. tó bẹ́ẹ̀ ò mẹ́rin ẹ ò gbóhùn erin ni bẹ́ẹ̀ ò mọ̀sá ẹ ò jí ọlọ́bẹ̀ àní bẹ́ẹ̀ mọ̀ mí ṣe bẹ́ẹ̀ gbóhùn ẹnu mi mo tún dé bí mo ṣe ń dé Adéwùmí Àjùwọ̀n lèmi ń jẹ́ èmi lọ́mọ Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọ́dẹ ọmọ Àtìbà akéèkúyá ọmọ oníyé epo àpèjẹ ẹni tí wọ́n ń pè ní Tiwa Làṣà. bèrè bá ti yá ijó ti yá o bèrè bá ti yá ijó ti yá o àyàngalú onílù alùlù fún àjò eré ti yá. bèrè bá ti yá ijó ti yá o bèrè bá ti yá ijó ti yá o àyàngalú onílù alùlù fún àjò eré ti yá. bèrè bá ti yá ijó ti yá o bèrè bá ti yá ijó ti yá o àyàngalú onílù alùlù fún àjò eré ti yá. bèrè bá ti yá ijó ti yá o bèrè bá ti yá ijó ti yá o àyàngalú onílù alùlù fún àjò eré ti yá. ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni àádọ́rin ọdún tó pé nílé ayé ipò àgbà tó gùn kò ní túká mọ́ ọ lórí lọ́lá Olúwa.